Red carpet shit. Alright, so báwo lẹ ṣe feel láti wà ní ìbàdàn rẹ? Inú wa dùn láti wà ní Alright, so kí lẹ lè sọ nípa Alhaji Pasuma? Alhaji Pasuma has been a nice person. Wọ́n ṣe dáadáa, àkọ́dẹ̀ ní ọmọ support a lot of people. So, that's what I'm saying. Alright, so kí làwọn àdúrà yìí ti wọ́n 50 years, 60 years, 70 years? Bọ́ọ̀lù máa ṣe dáadáa nínú ayé kí ọkọ̀ máa ṣe wọn kọ́nà wá bá mi fún ọ ní àlàáfíà nínú ìṣàn, nínú ẹ̀jẹ̀ ara, nínú ìgbìmọ̀ ara, àlàáfíà tó nígbà fún ìbọn sí. Lálọ́ bá ti ní àlàáfíà, ó ti dọ̀dọ̀ pé láti wá sí. So àlàáfíà gbogbo ló ṣe gbogbo. Alright, ẹ ṣe gbàgbà. Right.